ṣe gbà pé adé àrètọ́ ní gbé sórí ẹ̀ odidi èèyàn bíi tiwa yìí ni ó dẹ̀ ń gbé Ilé-Ifẹ̀ wọ́n rí ilé tiẹ̀ Ilé-Ifẹ̀ ó ń ṣẹ̀mí Ilé-Ifẹ̀ ó ń jẹ bá ṣe ń jẹ yìí ó ń mu bá ṣe ń mu yìí. aboyin àbákọ. akọni o. ọ̀rọ̀ oyè jíjẹ nílẹ̀ Yorùbá gbogbo oyè tí Ọọ̀ni bá fi hàn jẹ nílẹ̀ Yorùbá lẹ́ni ìlànà àtẹ̀tọ́ ni. before Odùduwà kò sẹ́ni kankan tó dé nǹkan tó ń pè ní adé tí ò jáde kúrò lábẹ́ ìyá ẹ̀ ẹlòmíì tí ò kọjá àdúgbò ibi tó bí sí afẹ́ máa sọ ìta máa sọ pé òun ríran ẹni tó bí sí kò dú a máa sọ pé òun ríran kọjá Èbúté Mẹ́ta nígbà tí gbogbo ìran rírí ẹ̀ kò kọjá àgíríkì. àwọn kan ti ń ṣẹ̀mí Ilé-Ifẹ̀ before existence Odùduwà bọ̀tẹ́ni tó mú ọ̀làjú wá ẹni tó sọ ìlú di gbígbòrò ẹni tó jẹ́ ká mọ̀ wípé àjọṣepọ̀ kan wà láàrin àwa àtolódùmarè òun ni Odùduwà. oyè tá a bá jẹ ní Ilé-Ifẹ̀ nìkan ló so gbogbo ohun tá à ń pè ní ilẹ̀ Oòduà papọ̀. tá a bá wo ohun tí Ilé-Ifẹ̀ ti fi wà tá a ti sọ pé wọ́n ń jọba ó ti lé ní ẹgbẹ̀rún ọdún 5 lọ sí ẹgbẹ̀rún ọdún 6 ọdún wo ni Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ ìṣàkóso. Aláàfin Ọ̀yọ́ tó wà ń bẹ́ẹ̀ ń sin ọba Akeem Abímbọ́lá Ọwádìí ẹlẹ́wọ̀ ẹ̀tù kábíyèsí ọmọ tí ntọ́ bá ń lẹ̀ ọ̀tẹ̀ tó yẹ káwọn paná làwọn kan tún bá wọn rú òkè. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. bọ́mọdé ò bá bá tàn àbárọ́bà bẹ́ẹ̀ sì ni àrọ́bá ni bàbá àtàn ará ìṣọ̀kan ọmọ Yorùbá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí n tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni tìlé-Ifẹ̀ nípa pé bí Ọ̀ọ̀nìrìṣà bá joyè kan Aláàfin Ọ̀yọ́ náà ó ṣe bẹ́ẹ̀ láti joyè míì àti nípa wúlẹ̀wúlẹ̀ aáwọ̀ tó wà láàrin wọn. bàbá tá à ń sọ yìí mọ ìtàn tó pọ̀ gidi gan ni wọ́n sọ ohun tó ṣẹlẹ̀ láàrin K1 the Ultimate tó ń gbèrò láti jẹ Àwùjalẹ̀ ìyẹn tó fẹ́ jẹ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú àti bí ó ṣe lọ bá Ọ̀ọ̀nìrìṣà kó tó di pé ó jẹ Máyégún tẹ́lẹ̀ rí Máyégún gbogbo ilẹ̀ Oòduà ló fẹ́ jẹ kó tó di pé Ọọ̀ni sọ pé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Oòduà kí bàbá tó ṣe bẹ́ẹ̀ tó gbéra tó fi lọ sọ́dọ̀ Aláàfin k'Aláàfin tó fi joyè ọ̀hún ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bàbá tá à ń sọ yìí mà tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidi ni àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti jẹ́ kí gbogbo kinní ọ̀hún kó di mímọ̀ kọ́mọ Yorùbá kó tó mọ ibi tí òótọ́ ọ̀rọ̀ wà kó má di pé a máa ṣe tí òótọ́ a sì máa fojú egbò tẹ́lẹ̀ ẹni tó bá mọ̀ tán tó sì mọ̀ dé ìtàn òun náà ni ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹja gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí ìyẹn bàbá rẹ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tí wọ́n sì ṣàlàyé ọ̀hún wọ́n wá fún ọba Òwádé ní ìmọ̀ràn bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ni wọ́n sọ púpọ̀ nípa ti Ọọ̀nìrìṣà ẹja farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún báwa jágbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ́jú lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ tẹ̀ sójú ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹja ṣí àkíní ọ̀hún nígbà tí mo gbọ́ mo rí pé kì í ṣe tó yẹ kémi nìkan ó gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa ní Yorùbá Parapọ̀ TV tẹ́ sì jẹ́ olólùfẹ́ wa débẹ̀ torí pé ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún mo ní kí n mú kinní ń wá mo yá kinní ọ̀hún láti fi fún ẹ̀yin èèyàn gbogbo láti gbọ́ bí kinní ọ̀hún ṣe ń lọ àti tí bàbá yìí ṣe ṣàlàyé kinní ọ̀hún nípa kí ìṣọ̀kan kó lè wà láàrin ọmọ Yorùbá n ó fògbó fọ́nrán ọ̀hún hàn wá ẹ ṣé o ẹ̀já share ètò ọ̀hún ẹ̀já subscribe síbẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán wa létí ẹ̀já máa bí tò ń bọ̀. oyè méjì lèmi lè ṣẹ̀rí sí pé wọ́n lọ bá bàbá wọ ní rìṣà tí bàbá sọ pé irú oyè bẹ́ẹ̀ kò sí ilẹ̀ Yorùbá táwọn ò lè fìyàn jẹ Máyégún gbogbo ilẹ̀ Yorùbá kó tó rí wípé Alhaji K1 Wàsíù Àyìndé olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú kan tó lọ ìgbà tó kọ́kọ́ pètèpèrò láti jẹ oyè yẹn wọ́n lọ sílé Ifẹ̀ àwọn tí wọ́n sì tẹ̀lé wọn lọ sílé Ifẹ̀ alájọṣepọ̀ mi wà nínú àwọn èèyàn náà dáadáa Ìyálọ́jà general MC Musiliu àti àwọn èèyàn kọ̀ọ̀kan náà sin Alhaji lọ ní ọjọ́ yẹn ṣùgbọ́n mo rò pé ìbájáde èsì ni wípé Ọọ̀ni sọ pé kò sírú oyè bẹ́ẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ fà á tí àjọṣepọ̀ kò fẹ́ máa fi bẹ́ẹ̀ wáyé láàrin K1 àti Ọọ̀ni K1 lẹ́yìn ìgbà yẹn Shina Peller ní ó jẹ́ alájọṣepọ̀ tó dáa pẹ̀lú Skinner ọmọ Aláàfin then ọmọ Aláàfin àná so tí ó dẹ̀ tún jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú Ṣadé tí ó jẹ́ ọmọ Aláàfin bákan náà then Ààrẹ Kakanfò àwọn náà jẹ́ alájọṣepọ̀ tó dáa tí
ó múnádóko pẹ̀lú bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn tá à ń wí ṣùgbọ́n tá a bá fi ojú inú wò ó àsìkò gbà yẹn ni Alhaji Wasiu Ayinde K1 the Ultimate náà padà sọ́dọ̀ bàbá Lamidi Deyemi Aláàfin Ọ̀yọ́ tí ó fi di wípé wọ́n gba àṣẹ gbòǹtẹ̀ láti lè ṣe kí náà ti ń pè láti lè gba oyè tí wọ́n pè ní máyégún gbogbo ilẹ̀ Yorùbá máyégún gbogbo ilẹ̀ Yorùbá tí a sì wí yìí wọ́n bu ọwọ́ lù ú nígbà tí wọ́n bu ọwọ́ lù ú wọ́n fi oyè yẹn jẹ lẹ́yìn ìgbà tí K1 gba oyè yẹn tán wọ́n ṣe ìwúyè nígbà tí wọ́n fi tí Ọọ̀ni fẹ́ fìyàn jẹ Ọọ̀ni fi ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà ló fi jẹ kì í ṣe Aláàfin ló kọ́kọ́ fìyàn joyè ẹ rí i pé kábíyèsí Aláàfin wá pa àṣẹ kan lọ́dún tó kọjá nígbà tó joyè yẹn tán wọ́n ní wọ́n fún wọn ní 78 hours tàbí 72 hours ṣé 72 hours yẹn ṣé oríṣẹ́ ṣe títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí now lẹ́yìn ìgbà yẹn kó tó di wípé wọ́n fi yèyé aṣáájú ilẹ̀ Oòduà tí wọ́n fi jẹ yìí bàbá wọn Ọọ̀ni Ìrìṣà lọ sí villa wọn lọ ra aṣáájú tó jẹ́ president Nàìjíríà ń sìn lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tán àwọn òkòkè àwọn fẹ́ ṣe ayẹyẹ ọdún mẹ́wàá lórí ìtẹ́ aṣáájú ti jẹ́ aṣáájú of Lagos kó lẹ́yìn ìgbà tó wà ní gọ́vnà ìyàwó wọn ni yèyé aṣáájú of Lagos now ọba ní òkè tá a bá sọ pé ká fi yàn joyè ń sìn ẹni tí jẹ́ oyè báyìí àwa upgrade ẹ̀ sí ipò kìíní ìgbà tá a bẹ̀rẹ̀ sí ṣètò a rí pé ìyàwó yìí la fẹ́ fi jẹ yèyé Oòduà aṣáájú Oòduà fine wọ́n dẹ̀ sọ́tọ́ before oyè yẹn kó tó di pé wá joyè yẹn ẹ rí i pé first lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu wọ́n wá sí Ilé-Ifẹ̀ fún proper screening kì í ṣe pé wọ́n kàn wá jẹ oyè yẹn àwọn ààtò ìṣọ̀ṣìṣọ́ra tó yẹ kó ṣe fún wọn wọ́n ṣe fún wọn tẹ́ bá dẹ̀ wo yèyé aṣáájú ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n ọmọ Kúṣe bí àlá ni wọ́n ń Jẹ̀bú Òde ẹ rí i pé òye yẹn ń sìn ó tún padà kì í ṣe Rẹ́mọ Ìjẹ̀bú tó bọ́ sí nígbà tó fi wá ṣe screen yẹn kì í ṣe oṣù kẹta náà ṣẹ̀ wá fi wọ́n jẹ oyè o preparation committee ọdún mẹ́wàá bàbá wọn Ọọ̀ni Ìrìṣà ṣì ń lọ lọ́wọ́ o kó tó rí pé ọ̀rọ̀ oyè jíjẹ wá wáyé 78 hours or 72 hours ìgbà yẹn tí ò ṣiṣẹ́ ni wọ́n fi wá kúkú sọ pé òkè àwọn náà fẹ́ fi ọkàn lọ́mọ Yorùbá tàbá dẹ̀ mú nǹkan tó ń pè ní ilẹ̀ Yorùbá yìí kì í ṣe gbogbo àwa tá a jókòó yìí ní Yorùbá o jurisdiction Yorùbá ò kọjá 6 tọ́yọ̀ ń ṣàkóso lé lórí jurisdiction Yorùbá tọ́yọ̀ bá sọ pé àwọn ní Yorùbá wọn ò parọ́ o torí pé ẹni tó fọ́ọ̀mù nǹkan ẹni tó found nǹkan òun lálákòóso nǹkan yẹn o found Yorùbá tí wọ́n found Yorùbá jurisdiction 6 péré ni wọ́n àwọn tó ń bèèrè ẹ̀rí tí wọ́n bá fẹ́ ka tẹ́ẹ̀rí jáde àgbẹ̀rí jáde tiwọn amalgamation tí wọ́n padà wá ṣe tó fi jẹ́ pé gbogbo agbára padà sí Ilé-Ifẹ̀ wọn bókè ibi tó jẹ́ orírun ni ẹgbẹ́ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín tí Charles King ọba Gẹ̀ẹ́sì tó bá wọ Nàìjíríà lẹ́ni ẹgbẹ́ igbó ló máa lọ nígbà tí bàbá wa Adérẹ̀mí tí wọ́n lọ sí London tí wọ́n lọ ọlọ́wọ́ ìgbà náà àti gbogbo àwọn tọ́jọ́ lọ tí wọ́n lọ bu ọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà ní ilẹ̀ adúláwọ̀ ta ló ṣáájú wọn lọ ṣé kìí ṣe ọba Adérẹ̀mí ni ṣé rí ta bá ń parọ́ ṣẹ́dẹ́ni tó bá ń parọ́ gbogbo nǹkan ló máa wá láti máa fi dáàbò bo irọ́ yẹn ibi tó bá dẹ̀ ti ń wá ibi tóun ti fẹ́ dáàbò bo irọ́ yẹn á máa tún máa ṣàṣìṣe lọ ni o torí pé máa wá irọ́ míì láti fi ṣàbò lórí irọ́ tó bá pa ni ó yẹ yín so gbogbo àwọn nǹkan yẹn èmi ọ̀nkà wa ń sọ yìí à ń sọ nítorí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la torí pé ṣẹ́rí tẹ̀ bá sòótọ́ fún ọmọ yín àjòjì kan á kàn dé á wá fi tí ò tó nǹkan á fi lé ọmọ yẹn kúrò lójú ọ̀nà òótọ́ títí ẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ìjọba la fẹ́ ṣe lé ìgbà ǹjẹ́ ẹ̀yin fi ojú kan wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn baládé méjèèjì yìí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Àwọ̀dé Abímbọ́lá tí wọ́n gba adé tán àwọn ṣàkíyèsí pé àárín àwọn àti Ọọ̀ni Ìrìṣà àárín wọn ò gúnrégé ṣùgbọ́n táwa notice ni pé tí Aláàfin bá fìyàn joyè ní èní Ọọ̀ni Ìrìṣà náà bọ́ta lọ́la wá fìyàn joyè tọ́ọ̀ni Ìrìṣà bá fìyàn joyè lẹ́yìn Aláàfin náà bọ́ta wá fìyàn joyè. ẹ ṣe olótù ṣe rí èmi ò ojú tí mo fi wò ó yàtọ̀ sí gédégédé ntẹ̀yìn wí ṣé mọ̀ wípé bàbá wa kábíyèsí àròlé Oòduà Ọọ̀ni Ìrìṣà Babátúndé Ògúnwùsì
ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí kábíyèsí. wọ́n ti wà lórí ìtẹ́ kì í ṣọdún kan kì í ṣọdún méjì kì í dẹ̀ ń ṣọdún márùn-ún kódà kì í ṣọdún mẹ́jọ ó ti lọ pé ọdún mẹ́wàá kó tó di wípé Aláàfin tuntun ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù kábíyèsí kan tó gbàdé ṣẹ́sì mọ̀ pé tá a bá máa pé ọdún mẹ́wàá lórí ìtẹ́ lẹ́yìn ọdún márùn-ún ètò gbọ́dọ̀ wà fún fífi oyè dá àwọn kan lọ́lá nínú àwọn tí wọ́n bá ti dá sí ètò ìdàgbàsókè àti gbígbèrú ilẹ̀ ibi tá a bá jọba sí. Ọọ̀ni lẹ́yìn ìgbà tí wọ́n joyè olóyè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi jẹ òun ni ìyálájé ilẹ̀ Oòduà màmá Tóyìn Kọ́ládé oyè kan tó jẹ tó ṣe pàtàkì tó pariwo jù ni ẹ. Now lẹ́yìn ìgbà náà àfi àwọn tó jẹ́ pé oyè constitutional title tó jẹ́ pé oyè àjẹbí nìkan ni àwọn oyè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ nílé Ifẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé àwọn ọba kan wà nílé Ifẹ̀ tó jẹ́ pé ọba làwọn náà lórúkọ irú àwọn ọba Lọ́ràn ọba Lùfẹ̀ nǹkan nǹkan lọ bẹ́ẹ̀ àwọn Bàdíò lọ bẹ́ẹ̀ kí náà ti ń pè àwọn ọba bẹ́ẹ̀ ni Ọọ̀ni yàn sí ipò so àwọn yẹn ni ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ilẹ̀kùn mẹ́rìndínlógún tí Olúfẹ̀ ń kàn tí wọ́n ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn. Lẹ́yìn ìgbà yẹn wọn ò tí fi oyè kankan dá ẹnikẹ́ni lọ́lá. Now àwọn oyè kan wà tó jẹ́ pé Ilé Ifẹ̀ nìkan ni àṣẹ ẹ̀ wà. Oyè tó bá ti lè jẹ́ wípé a fẹ́ sọ pé gbogbo ilẹ̀ kóòtò jíire orí ìtẹ́ Ilé Ifẹ̀ lágbára àti àṣẹ irú oyè bẹ́ẹ̀ wà. Kábíyèsí lógún ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Abíọ́dún Gani Adams lógún ọ̀fẹ́ eléyìí kì í ṣe ọ̀rọ̀ àbùkù ṣùgbọ́n tá a bá sọ gbàbẹ̀ kò ní yé àwọn èèyàn. Tí kí K1 tó jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá ó jẹ Olúọmọ of Lagos tí àṣẹ ẹ̀ dá dúró lórí Èkó láàrin within Lagos Island ni o. Pàṣọ jẹ Golden Sun Mushin Òṣùpá náà jẹ oyè kan níjọra tí mi ò lè rántí wọ́n gbogbo àwọn oyè tá à ń sọ yìí dúró ní tẹ́rítírì ibi tán jẹ sí. Now tí wọ́n bá ní àbòkè ìlú Ìbàdàn wọn ò ní sọ pé àbòkè gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ìlú Ìbàdàn ni. Tàbá dẹ̀ wo ibi tán ti initiate oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ààfin Ọ̀yọ́ ni. Why tán ṣe initiate ẹ̀ Aláàfin kì í jáde lọ sójú ogun Aláàfin bìlí pé kò sí proper record fún àwọn nǹkan tí wọ́n bá kó bọ̀ láti ojú ogun but Aláàfin gbọ́dọ̀ ní representative. Ní tú àwọn nǹkan kan désàlẹ̀ lórí ọ̀rọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìdí tí ó bẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ ni pé okùn tó so àgbè ló so elégédé nǹkan kan so èmi àti Ààrẹ Abíọ́dún Ìbà Gani Adams lógún ọ̀fẹ́ nǹkan kan so wá papọ̀ tó jẹ́ bí ìyá tó kò ní jẹ́ kí n tú àwọn kankan lọ́bẹ̀ kó bà má dàbí pé àbí ọ̀rọ̀ àbùkù. Now nígbà tí ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ọ̀gbẹ́ni tó wà nìbàdàn yìí olóko kan tó ń jẹ́ màá rántí orúkọ ẹ̀ nígbà tí dúkù wà láàrin òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò ó là ń gbà yẹn náà oyè báyìí tàbá jẹ oyè kan bí báyìí kò débi báyìí kò débi báyìí. Ìdí tí mo sọ fún pé oyè tàbá jẹ ní Ilé Ifẹ̀ nìkan ló so gbogbo ohun táwọn ń pè ní ilẹ̀ Oòduà àpapọ̀. Tàbá wo ohun tí Ilé Ifẹ̀ ti fi wà tá a ti sọ pé wọ́n ń jọba ó ti lé ní ẹgbẹ̀rún ọdún 5 lọ sí ẹgbẹ̀rún ọdún 6. Ọdún wo ni Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ ìṣàkóso? Ọdún wo lọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń jagun? Ọdún wo lọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń gbalẹ̀ kiri? Ọdún wo la bẹ̀rẹ̀ sí ní dá Ọ̀rọ̀míyàn bẹ̀rẹ̀ sí ń tẹ̀dú? Ọdún wo la pín adé fún wọn? Ọdún wo la tó ṣe bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lọ́ba? Ààfin orí ìtẹ́ Odùduwà ni wọ́n ti ń fi ọ̀dọ́ ilé jẹ. Ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá orí ìtẹ́ Ilé Ifẹ̀ ni. Àwọn tó dẹ̀ ń jọ ọ̀dọ́ ilé ní ilẹ̀ Káàárọ̀ Òjíire Rẹ́mọ ni wọ́n. Gbogbo ọ̀dọ́ ilé tó ti ń jẹ o Rẹ́mọ ni wọ́n ti mú wọn. Ṣé ẹ̀yin ló kọ́kọ́ dáyé ni àbẹ́díẹ̀? Now tá bá wá sọ pé èèyàn kan ti ń ṣẹ̀mí láti káàbù kéré bóyá bí 200 years
ẹnìkan wá bẹ̀rẹ̀ ṣẹ̀mí ní bíi 50 years ago kó wá sọ pé òun la gba ẹni tó ti ń lo 50 years kóhun tó dáyé láàrin èmi àti tábà ní fìgbà kan bọ̀ kan nú ṣẹ́rí pábò sí ni ẹni tó ń sọ̀rọ̀ kó kọ́kọ́ lọ ṣírò 2000 years kúrò nínú existence ìlú kan ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ká tó wá sọ pé Ilé Ifẹ̀ tó ti wà in existence for over 5000 years kó lọ sí ìwé tán kò ní eléyìí nídìí pé kí wọ́n ti ń pè ayélujára wà káàkiri kó bọ́ sórí Google kó béèrè ọdún mélòó ni Ilé Ifẹ̀ ti wà in existence kó wá wo àwọn ìlú àwọn kan ti ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ before existence Odùduwà but ẹni tó mú ọ̀làjú wá ẹni tó sọ ìlú di gbígbòrò ẹni tó jẹ́ ká mọ̀ wípé àjọṣepọ̀ kan wà láàrin àwa àtolódùmarè òun ni Odùduwà before Odùduwà kò sẹ́ni kankan tó dé nǹkan tó ń pè ní adé nta lè sọ pé àmì ni nígbà náà òun ni ṣẹ̀ṣẹ̀ fún Ọbàtálá nìkan lébẹ̀ ni lórí nígbà tí adé àrè jẹ́ bàbá ẹ̀ ìgbà tádé àrè dé adé àrè ìmí tó wà nínú adé àrè ó wá ní ìfìdímúlẹ̀ ju tá à ń pè ní ṣẹ̀ṣẹ̀ fún yìí lọ ṣe gbà pé adé àrè tó ní ń gbé sórí ẹ̀ odidi èèyàn bíi tiwa yìí ni ó dẹ̀ ń gbé Ilé Ifẹ̀ ó ní ilé tiẹ̀ Ilé Ifẹ̀ ó ń ṣẹ̀mí Ilé Ifẹ̀ ó ń jẹ bá ṣe ń jẹ yìí ó ń mu bá ṣe ń mu yìí. abo ni àbákọ. akọni o ó lábo ó wá láàkọ tiẹ̀ akọ yẹn níyàwó abẹ́ abo yẹn níyàwó ṣé mo wípé gbogbo ìlẹ̀kẹ̀ tó máa wà lọ́wọ́ àwọn ọba yẹn ní olétí táwọn èèyàn kan máa mọ̀ ní pé wọ́n á ní ìyún jẹ́ bàbá ọ̀bọ̀kún jẹ́ ìyá wọn ṣẹ̀gí jẹ́ ìyálóde so àwọn tó ń bèrè pé ẹ̀rí yìí sí kí kan ní wọn wá bọ́ta kọ́ sọ fún mi pé existent adé báyìí ti wà èèyàn báyìí ti dádé before Odùduwà kò sí nígbà tí bàbá Awólọ́wọ̀ ló jẹ ọ̀dọ́ ẹlẹ́gbẹ̀yìn tí bàbá Awólọ́wọ̀ lọ tó kúrò ló ṣẹ̀wáyé kan bàbá Adébútú Kẹ̀ṣíntì ìyàwó bàbá Awólọ́wọ̀ ló jẹ ìyálóde Oòduà tó jẹ́ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá ìyálóde Ẹ̀gbá dúró lẹ́gbàá ẹ rí i pé nígbà tí dúkù wà láàrin bàbá wa ọba Àrẹ̀mú Gbádébọ̀ Kábíyèsí Aláké tó wà lórúgbà nísìn láàrin àwọn àti ìyálóde Ẹ̀gbá Àlàbá lọ́nsìn tí ìjà yẹn bẹ̀rẹ̀ ìyálóde Ẹ̀gbá padà ń lọ sí Ọ̀yọ́ tó lọ sí Ọ̀yọ́ náà tí wàá fi jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá ṣẹ́bẹ̀ rí pé lẹ́yìn ìgbà tó jẹ ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá tán a gbọ́ pé function bí kankan kò lè débì kan kó sọ pé kó dé ààfin kan kó wá sọ fáwọn ìyálóde tó bá ń bẹ̀ pé ẹ̀mí ni ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá torí kò kí ń ṣe constitutional title. ẹ̀rí wà ẹni tí ò bá ti mo máa ń sọ ọmọ orí ìtẹ́ lèmi orí ìtẹ́ náà bí mi sí mo lè sọ àṣà àti ṣe àti ìṣòro bọ́yọ̀ bá wàjà bọ́yọ̀ bá mi máa jẹ orò wo ló sọ di ọba orò wo ló yí padà ṣe mọ̀ pé kàtí ẹ̀ tó bọ́ sínú yẹn now ibi tí a ti lè sọ Ilé Ifẹ̀ ilẹ̀ tó fẹ̀ tí kò lópin Ọọ̀ni tá à ń sọ yìí ọ̀ṣọ́kọ èèyàn ṣọ́kọ àlùjọ̀nú ṣe mọ̀ pé ìyàwó kan wà nínú ààfin bẹ̀ yẹn tó ti bá láti ìgbà yóò Odùduwà ló ti ń lò bàbọ̀ títí dì sí Ọọ̀ni tó bá jẹ ló gbọ́dọ̀ ṣọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ni tó máa wà tóun náà ń jáde tó wá ń gbowó oúnjẹ tó ń dáná oúnjẹ fọ́ni ẹ lọ bèrè wò àwọn tó ń bèrè pé ká mú proof jáde tá a bá sọ pé àsìkò tá a bá kàn sọ pé torí pé à ń bo àwọn nǹkan kan tí àwọn kan bá sọ pé kò sí nǹkan táwọn ò mọ̀ tàbá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́rí tí a bá pe ìdá ní ẹrú inú àbàjẹ́ ìdí nìyẹn tí mo sọ pé ẹ ti mọ̀ pé kò sí interview kankan tá a máa ṣe kò sí interview kankan tá a máa ṣe tó fi jẹ́ wípé ní a máa kọ́kọ́ ń gba àṣẹ lẹ́nu àwọn àgbààgbà kó tó rí i pé a bọ́ sórí interview yẹn ṣẹ́rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àsán torí pé à ń ṣọ̀tẹ̀ nìkan torí pé ta bá sọ ìsọkúsọ ìtàn sílẹ̀ fún àwọn ọmọ wa tó bá di lọ́jọ́ ọ̀la àlejò kan akọ̀dé á fi nǹkan tí ò tó nǹkan á fi gbé wọn lọ. ṣé mọ̀ pé ìlú kan wà ní Republic of Benin tó ń gbé ní Dahomey tí ọba kan jẹ́ ń bẹ̀ tó ń gbé ní Géjò àwọn ará òun yẹn torí pé wọn mọ orúkọ ọba yẹn dáadáa Adébíyèṣù Ilé Ifẹ̀ ló ti ṣí lọ sí Dahomey. àwọn tó ta ẹrú jù nìyẹn ẹrú ló tà láti ẹrú ló ń fẹ́ máa tà nílé Ifẹ̀ tó fi ṣí. so àwọn èèyàn sì ta bá fẹ́ sọ pé òkè ilẹ̀ Odùduwà is beyond ilẹ̀ káàárọ̀ òjíire ibi tàgbé wà yìí ó tún wà láwọn ibì kan àwọn èèyàn kan àwọn sọ fún wa pé iná ti pé ẹlòmíì tí ò jáde kúrò lábẹ́ ìyá ẹ̀ ẹlòmíì tí ò kọjá àdúgbò ibi tán bí sí
a fẹ́ máa sọ pé òun ríran ẹni tó bí sí Kòdú a máa sọ pé òun ríran kọjá Èbúté Mẹ́ta nígbà tí gbogbo ìran rírí ẹ̀ kò kọjá Greek kò kọjá Ọ̀tà Ọ̀nà kò kọjá Ògìjó tó bá ń sọ̀rọ̀ Ṣàgámù a máa sọ pé òun mọ̀ tán Ṣàgámù. now ìsọkúsọ táwọn èèyàn máa ń sọ lórí ayélujára tó jẹ́ pé irọ́ funfun ni tó jẹ́ pé n tó dá gbogbo ẹ̀ lẹ̀ òun ni ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀ rèé a gbìyànjú láti lè ṣe àtúnṣe àbí àtúntò ẹ̀. ṣe mọ̀ wípé Ashanti Ene tó jẹ́ olórí ọba gbogbo Ghana descendant Odùduwà ni wọ́n invite bàbá wa onírìṣà Ọọ̀ni Babátúndé Akàndé Ògúnwùsì Ọ̀jájá forí fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí wọ́n ní kí bàbá máa bọ̀ bàbá dẹ̀ lọ àti president Ghana àti gbogbo ọba tó wà ní Ghana náà lọ pàdé ẹ̀ airport. Carnival tuntun traditional carnival tuntun ló ṣẹlẹ̀ ní Ghana gbogbo ohun tá à ń sọ yìí láàrin ọdún tó kọjá ni o ọdún ọlọ́jọ́ tí wọ́n ṣe kọjá Ashanti Ene kó gbogbo àwọn ọba Ghana sòdí wá sí Ilé-Ifẹ̀ ni kí là ń sọ tá a bá ń sọ pé èèyàn fi yàn joyè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti mínísítà orílẹ̀-èdè ṣé kò jura wọn lọ. kò ṣeé ṣe rí olótùú ṣe rí ẹ má jẹ́ kẹ́ kún fún irọ́ gbogbo ọ̀tẹ̀ tá à ń sọ yìí gbogbo àwọn tó ń jáde tó ń gbà mí mo wo kọ́mẹ̀ntì àwọn kan lórí ètò kan tí mo ṣe tó ń sọ pé àwọn tó jẹ́ àgbààgbà tó di òpó Ọ̀yọ́ mú àwa àti wọn ti jọ sọ̀rọ̀ àsọyé wà àwọn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ilé kan ò ní da ẹ má bọ́ ọmọ àlè ń bẹ̀ àwọn kan wọn á ní kí náà ti ń pè wọ́n bú yẹ wọ́n bú bàbá ẹ ọlọ́jọ́ òkú ẹ ò tí pé ọjọ́ òkú yẹn pé èèyàn jẹ ni wọ́n gbá ayé létí ó wá ní kẹ́ni ẹ máa foró kó máa fòdìjì ológbò òrùbọ ó sọ fún kó lọ wá ẹ̀dọ̀ àáyán àbí tèrà kó wá fi tẹ́lẹ̀ ẹ̀bọ tí ó kò ní lọ́wọ́ ni. kò ní báyìí kankan ló gbọ́ wa. ẹ jọ tá a bá ní pé ká tó láàrin going to 6,000 years sísìn ẹ wá gbé ìtàn gbogbo ilẹ̀ Yorùbá kalẹ̀ ẹ lọ yẹ ìtàn wo ló ti ṣe àjàká kúrò lórí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ṣebí Òwu ni àbí Òwu kọ́ ló ń gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ wọ́n ìṣàkọ́lẹ̀ táwọn yẹn gbà kì í ṣe àfipágbà ni ọ̀rọ̀ òjẹ ṣẹ́rí ọ̀rọ̀ oyè jíjẹ nílẹ̀ Yorùbá gbogbo oyè tí Ọọ̀ni bá fi hàn jẹ nílẹ̀ Yorùbá lẹ́ni ìlànà àtẹ̀tọ́ ni torí pé àrólé àtẹni tó ń rólé tá a bá sọ pé orí ìtẹ́ Odùduwà Aláké sọ lójú everybody now bí Ìbíní ṣe sọ pé ìgbéraga àwọn pọ̀ tó tí Ìbíní jẹ́ pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Ìbíní confess ọba Ìbíní sọ̀nà àgbà tó ní fẹ́ dìde kó fẹ́ ó ní rárá èèwọ̀ ni great grandfather ló pe Ọọ̀ni o kò sọ pé bàbá ó ní great grandfather ó ní so ẹ̀kọ́ wa dìde dúró sọ̀rọ̀ ó gbé máìkì lọ bá Ọọ̀ni ibi tó jókòó sí ni fídíò ẹ̀ wà lọ́wọ́ wa káwa tó sọ̀rọ̀ àmà tí ń ṣèwádìí èèyàn kan jáde èèyàn kan ò jáde o ṣe rí n tó bá àwọn ẹni ṣe mọ̀ pé ngbà míì tọ́lọ́gbọ́n bá ń sọ̀rọ̀ òmùgọ̀ ò ní ṣaláì má tó bá sílé alóhùn dalérú ni ọba tó bá fi jẹ tí àṣẹ bá máa múlẹ̀ ẹ rí i pé ẹ jẹ́ kí n tún padà sórí Oníbẹ̀kùn nígbà tó jẹ tán ó padà sórí irun gbogbo ìṣẹ̀ṣe tán bá fẹ́ ṣe pátápátá orí irun ló máa padà sí ẹyọ tá a ṣe kọjá yìí ṣe mọ̀ pé inú gàdún gan-an kábíyèsí ọba rínú àná rẹ̀ mú oṣù ọláńlé olówó èkó kábíyèsí sà bàbá ẹ pẹ́ láṣẹ o kò tí ì yá ara ilé ni wọ́n máa fi ṣolókun ẹ túbọ̀ máa pẹ́ nígbà lẹ́ máa ṣe sí àfọ̀n yìí máa pẹ́ kó tó wọ̀ máa gbó kó tó wọ̀ ó dìde kíṣẹ́ yọ̀sán alẹ́ máa lẹ́ kó dìde ó tó fò. now nígbà tí wọ́n fẹ́ fi àwọn olóyè tán jẹ kọjá yìí Elétùú of Lagos àwọn oyè tí ò sí ń bẹ́ẹ̀ ẹ rí pé kò ń ṣe inú ìgà tuntun yẹn lọ́jọ́ kò sí ibi tí àṣẹ ìlú Èkó wà and láti ìgbà tí wọ́n ti jẹ oyè àfìgbà tó fẹ́ mú wọn wọ pèbí náà jókòó síbẹ̀ yẹn o ẹlẹ́ẹ̀kejì náà dẹ̀ máa jókòó síbẹ̀ délé ìyẹn túmọ̀ sí pé wọ́n fẹ́ ní àjọsọ pẹ̀lú àwọn alálẹ̀ wọ́n ti ṣe ọdún mẹ́wàá kọjá wọ́n ti ṣe ọdún mẹ́wàá kọjá. ẹ wá ní bàbá wa aláìlúwà ọba Aláàfin Ọ̀yọ́ ẹni pé kò tí ì wíwà lórí ìtẹ́ wọn kò tí ì pé ọdún márùn-ún. kò ì pé ọdún kan. so ẹ wá ń sọ wípé ẹni tó lẹ́tọ̀ọ́ láti fìyàn joyè bí olúwa bá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n ti pé ọdún mẹ́wàá ẹ sọ ẹ̀yìn náà kan wípé àwọn tó wọ́n ti rí àwọn kan àwọn tó ń bá wọn ṣèjọba tó jẹ́ pé ẹni ó lẹ́tọ̀ọ́ tó ti dá sí tó ti kọ́ ẹ̀ tó ti ní ìdàgbàsókè báyìí. ṣé ká wá sọ pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣé ká sọ pé torí pé wọn ò tí ì pẹ́ lórí àpèrè yẹn wọn ò tí ì lẹ́tọ̀ọ́ láti máa fa àwọn èèyàn joyè ni. ṣe rí fífi èèyàn joyè lórí ìtẹ́ ọba yálà tó bá ti pé ọdún kan lórí ìtẹ́ ọba ó wá fẹ́ ṣe kí náà ti ń pè tí wọ́n fẹ́ ṣe anniversary pé mo pé ọdún kan gbogbo aláwà lẹ́kọ̀ọ́ ń bì kábíyèsí Oníbẹ̀kùn brother mi jàfọ́ authority ọba Sulaiman Aṣáde Ṣínà ọmọ afẹ́jáyán já kábíyèsí nígbà tó máa ṣe ọdún kan wọ́n fi àwọn èèyàn joyè gbogbo àwọn tó fi joyè ńgbà yẹn làwọn baálẹ̀
gbogbo ibi àyè tí baálẹ̀ wà wọ́n tún oyè wọ́n tún wọn wú lóyè àwọn tí ò sí baálẹ̀ wọ́n ó wà ńlẹ̀ nígbà tó máa tún ṣe ọdún márùn-ún sí wọ́n tún ṣe kí ni wọ́n tún fi àwọn aráàta tó jẹ́ pé àwọn honorary title holders wọ́n ṣe fìyàn joyè yẹn ẹ lè fẹ́ máàkì ọdún méjì kẹmọ́lóyè kan àbí méjì tó máa jẹ́ honorary irú ààfin tí wàá ń sìn nígbà tí bàbá máa ṣe 10 years tó máa ṣe 5 years Alhaji Eleganza Ọkọya wọ́n mú wọn Ajínà Odò mú láṣẹ ni so mi rẹ̀ wọ́n lè dárúkọ ọba tó lọ́lá jù tó nípò jù tó lágbára jù nílùú Èkó lẹ́ni kọ́ má dárúkọ ọbẹ̀ so now ẹ rí i pé before ọdún mẹ́wàá Ọọ̀ni ò fi bẹ́ẹ̀ fẹ́ ẹnikẹ́ni joyè ẹ̀ẹ́dẹ̀ gbọ́ wọn ariwo oyè kankan lẹ́yìn ìgbà tí màmá Tóyìn Kọ́ládé now bàbá wa Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ Ẹlẹ́wẹ̀tù wọn ìpè ọdún kan lórí ìtẹ́ náà ó ṣe wá jẹ́ pé ìgbà tó ní fihàn jẹ́ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà náà wá dìde náà tún lọ mú ṣe iná sọ pé nǹkan àwọn oyè dáàbì sí èmòye wọ́n lè fihàn joyè o but not pé kéèyàn wá repeat nǹkan tẹ́nìkan ṣe no kò ṣe kò wọ́n nílò àti sọ fún wa náà nísìnyí tí bàbá bá fihàn jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Oòduà tó fẹ́ jẹ́ ńsìn ṣọ́ máa tún wá dìde àwọn náà máa lọ mú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò mi lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà lórúgbà mi n tó wà ńlẹ̀ yìí ìwọ ń sin àbúrò ló jẹ́ sí mi olótú ká wá sọ pé nísìnyí kí wá dìde kí wá sọ pé amú igbákejì ààrẹ ìṣọ̀kan Yorùbá kí wọn náà wá dìde torí pé gbogbo àjọ bẹ̀rẹ̀ kí ní ìrìn àjò yìí ni tàbá sọ̀rọ̀ oníròyìn gbogbo àjọ bẹ̀rẹ̀ ni kó wá dìde ń sìn kó wá ní àtorí pé àti mọ lágbájá àti bá tàmẹ̀dù sọ̀rọ̀ òkè kí la lè ṣe náà ẹ ṣe bí èmi ní igbákejì ààrẹ ìṣọ̀kan Yorùbá èmi náà wá lọ mú kinní kan igbákejì ìṣọ̀kan ààrẹ ìṣọ̀kan so kò bí bàtà à ń jàjà àgbà nìyẹn náà gbogbo àwọn yẹn kò nítumọ̀ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tí bàbá wa Akeem Abímbọ́lá Ọ̀wádé tí wọ́n ti gorí ìtẹ́ kí ni ètò ìdàgbàsókè wo náà ṣe láàfin Ọ̀yọ́ wọ́n ti kọ́ ààfin tuntun ààfin tuntun kọ́ nìyẹn wọ́n ti kọ́ ààfin o ibi tán kọ́ òun ni ibi tán pè nílé Odùduwà àbílẹ̀ Ṣàngó àbíkínà ibi tán kọ́ sí ààfin yẹn now ìyẹn kọ́ nìkan tá à ń sọ the main ààfin gangan ìjọ wo ni kábíyèsí fúnra ẹ̀ ti sun ààfin láti gbà tán ti jọba ilé wọn tán kọ́ tó jẹ́ personal house wọn náà ti ń ṣàkóso. wọ́n lè máa sunlẹ̀ káwọn ìmáàmù. no ok oyè tán fi àwọn kan jẹ bóyá èèyàn jẹ ọ̀kan lọ́mọ Yorùbá èèyàn jẹ ọ̀kan lọ́mọ Odùduwà ibo náà jókòó sí tán fi wọ́n jẹ oyè yẹn òru máa ń pè ní òrò kì í dín a lè sọ pé èèyàn kan èmi sì nígbà tí bàbá táwa ti wà lọ́mọ ọwọ́ náà ti fà wá yílẹ̀ I become a Lisa when I was exactly 11 years old nísìnyí mo lọ pé 60 years ẹni tó ti jẹ Lisa láti ọmọ ọdún 11 tó dẹ̀ lọ pé 60 years old ẹgbẹ́ wá yọ ọdún 11 mi yẹn kúrò tó bá ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tá a bá tiẹ̀ mọ̀ kankan àmọ́ díẹ̀ ń bẹ̀kẹ́ kò sí nǹkan tá a máa ṣe ṣe rí ntẹ́mi gbé dání ṣe rí ààrẹ mọ́ ṣe rí nǹkan tó wà lẹ́yìn kò sí nǹkan kan tá a fẹ́ fi ṣe náà àfi tá a bá kàn parọ́ fúnra tá a bá dẹ̀ parọ́ yẹn títí irọ́ yẹn ò níbi tó máa gbé wa dé ó máa padà rọ́ wa sígbó ni nígbà tí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé máa jẹ ọba Ọọ̀ni gba invitation for the first time nílẹ̀ Yorùbá Ọọ̀ni ò lè kó àwọn abẹsẹ̀ gun orí stage for the first time bá a ṣe ń sọ pé Kwara ní ààfin ní Àlọrin bó ṣe kí náà ti pè tó gbogbo wọn gbà tó gbẹ́ntọ́rà jẹ tẹ̀lé wọlé ni mo fẹ́ kẹ̀dẹ̀ mú bàbá yẹn dìde láti ilé Ifẹ̀ náà ó wá síbi ìjòyè ó wá síbi tó ti ń fi Aláàfin jẹ nígbà tí bàbá yẹn tí Ọọ̀ni máa ṣe tó máa ṣe 10 years anniversary kí ló dé tá Aláàfin ò lọ. bí àwọn pè wọ́n. wọn pé kí ni so nígbà tí wọ́n tún máa tí wọ́n ṣe ìpàdé àwọn lọ́ba tó ṣe lẹ́kọ̀ọ́ ṣe fẹ́ gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ kan jù sórí fọ́nrán wọ́n ní Aláàfin Adéyẹmí àná ti sọ pé Aláàfin kankan ò ní attend meeting yẹn because Southern Sokoto àti Ọọ̀ni náà fẹ́ máa fi máa jẹ ìgàba lórí àwọn ọba tó kù ni so tá bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò ní ìdá ti sọ fún wa wípé ntí kábíyèsí ṣèbó wọ́n ní Ọọ̀ni fún rẹ̀ ló sọ wípé àyà Aláàfin sílẹ̀ ńbẹ̀ wọ́n ti wí o allegedly o pé ok o kàn lọ fún Aláàfin ní lẹ́tà tó gbọ́dọ̀ attend meeting yẹn Aláàfin dẹ̀ lọ́bẹ̀ ṣe báyé èèyàn lèèyàn máa jókòó sí àwọn tí wọ́n ní ààyè tó wà lókè wọ́n ti forúkọ wọn síbẹ̀ ṣé kàn lọ yọ orúkọ àwọn kan kúrò ní ṣùgbọ́n àwọn kan lọ́yọ̀ọ́ wọ́n kó sábẹ́ kíní ẹ̀ wọ́n tún bẹ̀ sí irú pé wọ́n kí àwọn ọmọ nǹkan tó yí kábíyèsí Aláàfin Ẹlẹ́wẹ̀tù kí ló lọ ṣe bẹ̀ of course not ẹni tó wá sọ èèyàn kan kì í dáàdù ṣe tí wàhálà bá dé bá ọba kan sí tí tó bá bá àwọn ọba tó kù ṣe wọ́n máa sọ pé àwọn òríyàn rí wàhálà yẹn so olótú ń tèmi rí sọ sí kí bàbá wa Akeem ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù kọ́ lọ ṣe àtúntò láàrin àwọn àtàwọn ọba alẹ́ Yorùbá tán bá wọn á lè ní smooth ground wọ́n tí wọ́n gbágbá lé ní wọ́n tí wọ́n gbá àwo lọ́la
n tó yẹ kó fi mójútó ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ wọn ò ní mójútó wọn á kàn rí pé títí tí àkókò fi lọ tán pátápátá ìgbà tó bá máa bojú wẹ̀yìn àti wá correct nǹkan tó yẹ kó tún ṣe kò ní ṣe mọ́ lásìkò yẹn o àbọ̀ tèmi ni pé kó ṣe àtúnṣe tó pé kó dẹ̀ mójútó ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ ẹ lọ wọnú ààfin yẹn bó ṣe rí náà torí kí la ṣe máa mọ́ làjú fi jọba torí kí ìlú lè gbèrú òun la ṣe máa mọ́ làjú fi jọba. wọ́n ní jù bẹ́ẹ̀ lọ táàrí labalabi tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ̀ yín wò wá báwa tẹ subscribe button síbẹ̀ o bẹ́ẹ̀ tí wàá di olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a ò tí ì tẹ́ síbẹ̀ báwa tẹ̀ sójú ẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ̀jẹ̀ abá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ má gbàgbé láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ètò ọ̀hún ẹ̀já pín kálẹ̀ a ó tún jọ pàdé o lọ́jọ́ míì ọjọ́ rí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.